orúkọ mi ni Lánre Kògbérègbè. Dúndé Kògbérègbè lórúkọ tèmi ń jẹ́. Láàárín gbogbo àwọn ọ̀rẹ́ mi, èmi ni mo pẹ́ kí n tó fẹ́yàwó. Wàhálà obìnrin pọ̀ jù. Lẹ́yìn ìgbà tí mo ṣègbéyàwó tán ni mo mọ̀ pé wàhálà ńlá gbáà nílé ọkọ. Ní ìsìn mo ti wá mọ̀ pé tá a bá kó obìnrin 10 papọ̀, nǹkan kan náà ni wà gbogbo wọn. Ṣé ẹ rí i pé gbogbo ọkùnrin pátápátá ibì kan náà ni wọ́n sùn tí wọ́n dorí kọ. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ń wò mí nílé, èmi gan mo mọ wàhálà tẹ́ ń dojú kọ, gbọ́n mi somi ò tó làásìgbò hílà ìlò àwọn obìnrin. Àmọ́ kí n tó sọ ní tẹ́ ẹ máa ṣe sí, á dáa kẹ́kọ̀ọ́ mọ nǹkan tèmi gan bá fàánú lé mi náà. Fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń wò mí nílé, mo mọ̀ pé ó ní nǹkan bíi 2 mẹ́ta tẹ́yin náà ń là kọjá, làásìgbò lọ́tún làásìgbò lósì, gbọ́n mi sí omi ò tó, kò sí bá ṣe lè ṣe tá fi lè tẹ́ wọn lọ́rùn, àwa obìnrin nìyẹn. Ṣùgbọ́n kí n tó lè sọ nǹkan tẹ́ máa ṣe nílé tí ẹ ṣe kọ́kọ́ bá mi ká lọ kẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé tèmi, ká wá mọ bí ta ti fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. ohun tí mo bá lọ́jà ò dáa rárá. Mo ṣe madam tó ń ṣẹ́jú ló ṣe yín lójú nǹkan fẹ́ sí yín lójú. Madam àdá padà mi ò ráyẹ rẹ́dẹ̀ẹ́dẹ́ ẹ̀yìn ẹgbà. A ní tí mo bá bò dá ẹ wò símẹ́ǹtì ó ti gbówó lórí. Irú wọ́ọ̀tì tó ṣẹlẹ̀ ni pé ibi tí mo ti lọ bèèrè ọ̀dọ̀ Ìgbò ni. Nígbà mo dọ́dọ̀ wèrè tí mo ní èlò ní símẹ́ǹtì ó gbówó lórí. Èwo ló gbówó lórí? Ó ló ti gbówó lórí 50 naira ó fi sórí símẹ́ǹtì kọ̀ọ̀kan. Mo ní tọ̀ ń bọ́ lọ́dọ̀ madam jẹ́ wá ṣàlàyé ara mi. Mo ṣe ń sáré bọ̀ yìí o. So mo bá máa ṣe sí èmi ò like idea mi ìfẹ́ kíṣẹ́ dúró. Bọ́dá mi má bìnrin tó yọ lọ yọrí bírèèni mi ìjẹ́kíṣẹ́ ń bẹ̀m̀bẹ̀ ibi tí mo ń bọ̀ òun ló wà lọ́kàn mi ọ̀dọ́ madam àwọn tí mo ti rí yín báyìí ẹ má bìnrin jàre ẹ pẹ̀lẹ́ ẹ̀yìn. Ẹ wọlé ẹ jókòó. Jàre ọ̀hún nígbà dáadáa ti jẹ́. Ṣé ó sì àbí ẹ̀dẹ̀ kan? Ọ̀dọ́ madam ni nǹkan tá à ń ṣe lọ lọ́wọ́ yẹn mi ò fẹ́ kíṣẹ́ dúró. Ibi oní símẹ́ǹtì tí mo lọ wọ́n ní símẹ́ǹtì ti gbówó lórí pé 50 naira lọ ti fi sórí símẹ́ǹtì kọ̀ọ̀kan. Mo dẹ̀ mọ́ màdámù bí ṣe àwọn bá dúró báyìí wọ́n máa fẹ̀ fún ni tán wọ́n máa pariwo. Bọ́ ṣe wá ń ṣẹ́jú sí mi gan ló tún yà mí lẹ́nu pé mo wá rojọ́ símẹ́ǹtì fún yẹn tún ṣe ojú báyìí ṣe ojú báyìí. Mo ṣe ni kí n sáré wá. So símẹ́ǹtì tí mo lọ bèrè lọ́jà ló ti gbówó lórí. Better life 50 naira lọ fi lórí kọ̀ọ̀kan. Kí ṣe má dẹ̀ bá dúró kọ́ má ní símẹ́ǹtì òtò símẹ́ǹtì yọ tó jẹ́ kí n wá ṣàlàyé fún wọn pé kọ́dẹ̀ kò wó yẹn lẹ́ o kémi mú fù lọ. Ìyẹn ní sáìtì madam. Bẹ́ẹ̀ni ọ̀dọ̀ madam ni mo wà. Ẹ sáìtì wọn dẹ̀ ni. Ìyẹn madam sáìtì wọn èmi mò ń kọ́ lé wọn lọ́wọ́ èmi ní contraction rẹ̀ sorry contractor tán gbé fún. Ó ṣáà ń lọ dáadáa. Ike kó má bàa dúró gan ni mo ṣe ń bẹ̀wọ̀ láti market pé kí n wá ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wọn. Ẹ ṣe dáadáa o. Ẹ gbà mí gbọ́ lẹ́yìn wọn máa fẹ́ ṣe ti yín kẹ́ẹ̀tún pè mí. Madam wọ́n ní better life máa pè gírígírí o lásìkò. Ẹ ṣiṣẹ́ dáadáa o. Ẹ̀yìn lẹ́yìn náà máa ṣe ti yín báyìí kẹ́ pè mí kọ́yá tì inú ilé. Ẹgbà kọ́lẹ̀ sọ yìí. Ṣé mi kẹ́rin yìí? So madam ẹ ṣe gbé lásìkò. Madam àdẹ̀kù náwó náà. My landlord àbí landlady ní àkúwò líle náà èrè akárí gbogbo wa o wọn ní gbókù ọbẹ̀ o
omi ò ní gbé lọ o mádámù. mo kàn ń ṣọ́ ẹ ní mò ń ṣọ́ ẹ lọ́wọ́ ṣọ́ ẹ lẹ́sẹ̀ mò ń wò ẹ ní pé bóyá áńgẹ́lì kan àti ẹ̀ kò sí ẹnu pé kò sọ fún mi mo ti mọ̀ tipẹ́ ẹ̀dẹ̀ kú oríire ilé tuntun tẹ̀ ń kọ́ náà ẹ̀mí yín lẹ̀ fi gbé bẹ́ẹ̀. àmín. ó ń ṣàmì afọ́rí ń ṣàmì. o lè blame mi. ṣé ìyàwó ń ṣàmì ìwà gbélé yẹn ó rẹ̀ pé ẹlẹ́dàá mi àti ẹlẹ́dàá àwọn ẹbí máa tẹ́ kó gbélé yẹn gbádùn. ìwọ o lè blame mi. torí òun sọ́ọ̀sì òun dùn mọ́ ẹlẹ́nu ẹ̀kíní kẹ̀bẹ̀ ẹ̀kejì kẹ̀bẹ̀ kí ló dé mo kówó fún ẹ òun náà ẹlẹ́kejì mo kówó fún ẹ òun náà jẹ́ ká lọ ra lẹ̀ kàtẹ́ nákàwá náà káyé fún landlord lówó every year kí ló ń fowó ṣe pàtó mo dẹni kódà pé o ò fẹ́ serious o ò dẹni wá sọ mí dolórí burúkú gbogbo kè jẹ́ kí n lọ́kọ́ tí má kọ́ tó máa kàn fi surprise ẹ pé díà o jẹ́ ká lọ wo ibi tí jẹ́ ká mo fẹ́ mú ẹ débi kankan ibi tí Ọlọ́run ṣe o adẹ́jọ́ kó lọ síbẹ̀. madamu plan mi nìyẹn. madamu ẹ yà mí lẹ́nu o kówó fún mi ẹ̀kí ní kẹ́bẹ̀ kejì kẹ́bẹ̀ owó tó ń kó fún mi ṣé o ní kí n fẹ́ra lẹ̀ owó tó kó fún mi kò pé afẹ́ra lẹ̀ 300 400 wá fún mi 100 150 ibi tá a ṣe kó dání bùkátà ẹbí adé máa fi di àbúrò yà wá máa fún àbúrò tèmi náà wá máa fún màámi yà wá máa fún wọn màá tiẹ̀ náà wá àá fún wọn ṣé ẹ fẹ́ yà mí wèrè ni ìyẹn lọ bẹ́ẹ̀ ìwọ wá lọ ra lẹ̀ lórúkọ ta ni. Mrs. Kògbérègbè. Mrs. Dunni Kògbérègbè. Mrs. Dunni Kògbérègbè ó tiẹ̀ rà lórúkọ mi yà lórúkọ ọkọ mi o pé nǹkan kọ́ mi o nǹkan wá ní o rà lórúkọ èmi Láre Kògbérègbè ó rà lórúkọ Mr. and Mrs. Kògbérègbè ó rà lórúkọ Dunni. títí ẹ ló ń sọgbọn tó ń dùn lẹ́nu ẹ̀ náà. má pa mí o ìyàwó mi. ọkùnrin parí ẹ àwọn búlọ́ọ̀kù sí. ọlọ́run yà rẹ wọ́n ti fọwọ́ náà fún búlọ́ọ̀kù sí fún búlọ́ọ̀sì kí ni. kò ń ṣe nǹkan kékeré. ẹ̀lẹ́ ọ̀rẹ́. àwọn jẹ̀dí ti fẹ́ bá tẹ̀ níjẹ́ o. irọ́ ni o. gbogbo bàdí. It's no longer my own. àwọn polówó oògùn kan ní mọ́tò. ṣoṣo rà sá. múra o. ìyẹn kọ́ ló tiẹ̀ jẹ́ ra ìpolówó yẹn bad. o rìkọ́ọ̀dù ẹ̀. sí mo gbọ́. làpálàpá orí ọmọdé ẹ jọ̀ọ́ tẹ bá rí títì tó jìn kòtò ara democracy dividends ni tó bá rí lómi tó bá sọ pẹ́ bí ìgbà títí lọ fàṣọyà ni akọ̀yẹ̀dì ni. àwọn tó burúkú tó dẹ̀ wá ń di mi bíi salaisa mọ́tò nkankan mo yára n bá dé lálẹ́ yìí náà kíyèsí. ó yà ni o kò yé sí. madame dẹ̀ wà ní. ẹni mọ́ mi mò ń lọ. ọwọ́ àárọ̀ ìṣẹ̀dá tó yìn síta ó yìn sílé àbúrò àṣekò. mọ́dá wọ́n ti gbé kiri ìmọ̀ ṣe ń gbé wá. tí ẹ ti mọ ohun tó yẹ wá. ẹ̀rọ àwọn madam kọ́. àwọn àdúgbò ìyá ó jàre kí ní láìsí jura wọn lọ. ààrẹ kí ló dé òun wẹ̀ ní ẹlẹ́ni sẹ́ksìlì báyìí. mi ò wo sẹ́ksìlì o.
sexy rí lójú ẹ̀yẹ. Nǹkan tí Yorùbá ń pè ní tìkàtẹ̀gbin nìyẹn. Kí ló fa yẹn wá kí lẹ́ni ṣe fún ẹ? Ó ní nǹkan tí dùn ní wọn ni. Kò dùn ní bó ṣe rọ́ṣọ máyà láì ṣe pé kò lọ skul. Ó ti ẹ̀wò pò wá ń jòkó. Kí ló rọ́ǹgì nínú ẹ̀rùn tẹ̀yìn ẹlẹ́ni wọ́? Ṣébí inú ilé ló wà? Kọ̀ róró lásán láàrin ilé. That's not bad. Kò bàjẹ́ náà. Dàpọ̀ máa sọ bẹ́ẹ̀. Bó ṣe ń bọ̀ yẹn kí chair yẹn àbí kẹsẹ̀ kó mi sí kí lè fa ìró yẹn jábọ́ lára ẹ̀ kí ló fẹ́ máa wò. Kí ro jábọ́ lára wọn. I'll close my eyes àbí kí n dìde kí n tètè máa lọ or something. Ìwọ fẹ́ mọ̀ kó fẹ́ jábọ́ tí wàá fi sáré díjú àbí wàá sáré jáde. Tí n bá tiẹ̀ máa wò rárá kò ń ṣe pé nǹkan téèyàn máa wò tó máa rànjú síbẹ̀ tí ò ní tètè mójú kúrò. Then I can keep your secret ọ̀rẹ́ ni wá máa tọ́jú ẹ̀. But wàá wò. Máa wò. Wàá wò. A lè mójú kúrò ẹ̀. That's it. Omi ń pè tí mò ń bò àṣírí treasure kò sí mọ́nì ìwọ́n ti wò ọkùnrin á dẹ̀ rékọ́ọ̀dì àárò. Ṣé mo fẹ́ lọ máa sọ́ǹtà kiri pé ìró tú lára ìyàwó Láńre o mo bá ranjú mọ́. Dàpọ̀ n tí ó dà ọ̀dà n tí dùn níwọ̀n yẹn bad. Báwo ṣe máa róṣọ máa yà ní aago mẹ́rin ló lù kò ní ṣàárọ̀ náà tó ń wọṣọ bẹ́ẹ̀ yẹn kiri nínú ilé kò wá pa àbí kò kàn pọ́n mi lé kálábùrú ẹ̀ kan ló mú wá papọ̀ bẹ́ẹ̀ àpá òkè báwo náà ṣe múra bẹ́ẹ̀ yẹn. Sórí irú àwọn situation báyìí kò lè jẹ́ pé nínú máa mọ̀ọ́mọ̀ àjẹ́ kí rò tú lára èèyàn and wíwò tí mo sọ pé mo máa wò kò ń ṣe pé mo máa wá mọ̀ọ́mọ̀ máa wò kò yẹ ojú àtẹ̀mí oníbọ́lọ́ ń ṣe connection wọn bójú ṣe máa lóhun òwò ni ẹ̀mí máa ní ohun tó máa wò kó mójú kúrò and that is mo ṣe ní màá kọ̀ wò má dẹ̀ kò yẹ ó mọ̀ pé àwọn nǹkan báyìí máa ń yàtọ̀ ó mọ̀ bí you're bringing ẹni ẹlẹ́ni nǹkan tó ti mọ́ lára tẹ́lẹ̀ you know kó wá di pé nítorí orí mi pé mò ń bọ̀ kó wá sáré máa lọ change that's gonna be like á dàbí pretense kò yẹ. Ìyàwó mi ò lẹ́kọ̀ọ́ wá fi. Sọ̀rọ̀ sí kẹ̀. Oṣù máa yà mọ́ lára mi tó bí náà. Máa sọ̀rọ̀ sí ẹ láti ìgbà tá a ti ń babọ̀ ṣé ìwọ ṣẹ́ mọ̀ mí ni childhood ni wà kò sí nǹkan tá a fẹ́ fi pamọ́ fúnra wa kí là ń bò kiri tí kò yẹ. Dàpọ̀ máma make àwọn kéèsì tó wọ̀ ọ̀tẹ̀jọ́ báwo ni dùn ní ṣe máa wọṣọ bẹ́ẹ̀ yẹn nígbà tí ṣe pé ń tata máa 12 àbí ibà kan nínú ilé bó ṣe ń gbé nǹkan tó gbé bọ̀ yẹn ká ní pé kò wọ blouse owó yẹn wò ó bẹ̀rẹ̀ kí la máa wò bó ṣe bẹ̀rẹ̀ yẹn kí la máa rí èmi àti ẹ. a lè rí nǹkan kan ìró yẹn débì náà ó cover up. ó cover. ìró yẹ ó cover up. ó cover up. èèyàn lè èèyàn fẹ́ rí. Dàpọ̀ n tí máa bá fà tó bá lọ kò ní láìkẹ́. n tó wọ̀ yẹn ò wá pa ìyàwó tẹ́ lè múra báyìí. pé kó rorò. kó rorò nú ilé báyìí kó rorò sọ máyà bẹ́ẹ̀ yẹn. nígbà tí ó ń ṣe pọ́n dì. wọ́n dì. kò lè bá ń tán rẹ̀. but ó wà pa bóun ṣe wọ̀ yìí. bóyá nǹkan tó máa ń trip ẹ lára ẹlẹ́ni rorò sí yẹn ìwọ bá kí ìbínú mọ́lẹ̀ because I'm here. nǹkan tó wọ̀ yẹn mi ò láìkẹ́ kò wá ok kásìpọ̀ ọ̀gá mi kan ló ń bọ̀ ọ̀gá mi wọ́n ní àṣẹ mrs kò gbèrègbèrè màá ní ọ̀nà ok àṣà àwọn náà rè ooo ọmọ tún náà ó yẹn. kò lè tó oògùn nǹkan tó ń rìn yẹn she would change time kọ́ wa bó ṣe máa explain the issue but I don't see anything wrong in what she's putting on. Nothing wrong with that, abi? For yeah. For your wife, tó bá wọ̀ wọ́n dì ní àmì. Nígbà tí n ṣe pé ní problem. Kò ní worry. You know, she's more exposed. She knows what's up. Ìyàwó ẹ̀ wá exposed ìyàwó mi ló ń sọ yẹn o. Graduate ni dùn ní o. No, àìmọ̀ èèyàn lọ school. I'm not saying mo sọ wrong o. Mo pé ẹlòmíì máa lọ sí school but trait tó ti wà láti ilẹ̀. It's always difficult to get out of some certain people. Ìyàwó mi ò lẹ́kọ̀ọ́. Not really. Ọ̀bùrẹ́jì kí ni ìtumọ̀ ẹ̀? Wọ́n kọ́ lóṣọ kọ́ wọṣọ gidi nílé. Ọ̀rọ̀. Tí mò ń sọ nìyẹn. Ká ló wọṣọ gidi òní máa ṣẹ́ gìrì sí mi lára náà ó dayọ̀. This is no gìrì now. Kí ló fa gìrì nínú nǹkan tó wà nílẹ̀ yìí? Nǹkan tí mò ń try láti sọ ni pé sórí ẹ̀yin méjèèjì náà lẹ́jọ́ ń wà nínú ilé. Ẹlòmíì tó bá wọ jíǹsì ó lè jòrú máa ó mọ̀ pé obìnrin ìbò tán máa ń bá wọ̀ jàjà tóru bá mú wọn jù a máa ní ìbò tán nǹkan bẹ́yìn gbogbo ẹni tó ti rorò gbogbo afẹ́fẹ́ èsì nǹkan a máa fẹ́ sí wọn. Ṣé mi ọlọ́run
ọ̀rọ̀ tó fi ń pàbínú èkó lè tó yẹ. married woman ni ìyàwó mi la fi ń pa ẹ̀yàn o. No. a fi ń pa ní dàpọ̀ májà kan wa a fi ń pa ní. báwo ló ṣe ní wọṣọ gidi ìwọ náà wò náà ká ló mú àbúrò ẹ̀kan wa náà tó jẹ́ ọmọ kékeré sí wa bá a ṣe máa wò náà kí ni madam yìí wọ̀ yìí. gba ọgbà nílé kò mí bí kó má lè wọṣọ gidi náà kò mí bí kó má lè wà presentable. This is kò mean ẹni yìí wà presentable. sí wọ. She's presentable. But o sọ́lẹ̀ kan pé upbringing àbí. Yeah, upbringing too matter, but she's presentable. Torí nǹkan tí mo feel pé mama rò lọ́kàn ẹ̀ ni pé èmi àtọkọ mi náà kù ni. Ọ̀rẹ́ ọkọ mi tímọ́tímọ́ àti kékeré náà ti ń bára wọn bọ̀. So kí ló fẹ́ máa fi pamọ́ kò yé ẹ. Kò yé mi, kò dẹ̀ lè yé mi. Báwo ló ṣe ní máa fi nǹkan pamọ́ fún ẹ? Ibi tó ń ro lọ yẹn ibẹ̀ kọ́ ni mò ń lọ. Ta gbọ́dọ̀ máa guard against nìyẹn kó má bàa débẹ̀. Àtọ́ ní níbo ìwọ tún mọ́rọ̀ lọ ṣé mo wá fẹ́ ní ìyàwó ẹ̀rọ rò mo fẹ́ mú nǹkan lẹ̀. But wàá rí ojú lè má fẹ́ wo ṣùgbọ́n ọkàn nífẹ̀ẹ́ kó mbẹ́. Mo ti mẹ́mi kúrò kò yí ẹ mo ti mẹ́mi kúrò bó ṣe bẹ́ẹ̀ ní ẹlẹ́ni ṣe dírẹ́sì yẹn wóyó títí ẹ náà ló ti mú mọ̀ kó máa rò mọ́. Bó dẹ̀ ṣe dé aṣọ dẹ̀ ṣe change. Ìbí mi kí ní pọ̀ rọra gbé wá fún wa. Bó ṣe gbé wá yẹn wo ni bó ṣe kúnlẹ̀ pé ká ní kò wọ blouse yẹn ọ̀tọ̀ nígbà máa wò ń gbáyà. Tán ti rorò mọ́ wọ́n ti cover up náà wọ́n cover up dókè báyìí. Wọ́n cover up ìyàwó tó kàwé. Ìwọ náà rí gbó bad gan. Ìjọ́ tí mo ti ń wá sílé títí ẹ ìyàwó ẹ̀ ṣó múra báyìí. Back to nǹkan tí mo sọ tẹ́lẹ̀ náà ni ó mọ̀ pé ó lè jẹ́ nǹkan tó ti mọ yín lára you don't get so mi ò rí nǹkan tó wrong nínú ìwọ lòun. So eroṣọ máyà kò mọ ìyàwó tiẹ̀ lára bọ̀ tó mọ ìyàwó tèmi lára. Nà èmi ò jẹ́ ó mọ lára kò yẹ mi ò jẹ́ ó mọ lára kò dẹ̀ rí nǹkan tó bá dé ńbẹ̀ bọ̀ tí wọ́n ló mọ̀ pelẹ̀ wulẹ̀ ó jẹ́ kó mọ lára. Wọ́n pé nǹkan téèyàn ò bá ní gbà kéèyàn kúkú má gbà náà ni. Bọ̀ tèmi lè gba léyìí àbí kò sí nǹkan tó bá dé ńbẹ̀. Mo fẹ́ ṣe jọ ń bá bọ̀ torí ẹ̀ náà ó mọ̀ pé ó tún ṣòro dá sí. Àwọn ti dá sí. Wọ́n bóyá àná ló ti mú ẹ lára tẹ́lẹ̀ nítorí mo wá wálé ni ó wá kíbi inú bọlẹ̀. Torí o ti ní tójú òkan bá fẹ́ wo bẹ̀ ọkàn nífẹ̀ẹ́ kò mẹ́. Ọmọ bọ́lá ń ṣe ṣẹ̀dé ènìyàn nìyẹn naturally. Ṣèjọ́ lọ́wọ́ ẹ̀. Ọkàn máa ojú ọ̀nà àwọn ọkàn ajá láàárọ̀ ṣẹ̀. Ṣèjọ́ lọ́wọ́ tiẹ̀ orí máa ṣẹ́ gírì sí mẹ́wàá ẹgbẹ́ òun wọ̀ṣọ gidi wá. Kó má mojú kó má máa kà bó o ṣe mọ̀ pé mi àtẹ́láwà ń bí yẹn o kó wọ bẹ́ẹ̀dúmù ẹ̀ kó wọṣọ gidi kó tó gbé drinks wá bí wọṣọ gidi wá bí ó gbé oró green mọ́ blue mọ́ yellow mọ́ gbogbo wá bí. Títí ẹ lọ túrò. Títí mi kọ́ o káníkò kàwé ni. Pé ọ̀rẹ́ ẹ ti dé káwọn sáré fún ọ̀rẹ́ ẹ ní drink káwọn dẹ̀ padà lọ sínú yàrá. That's what I'm thinking. Ṣé kí n tún pe wákà wo bí ó ṣe pàṣẹ rẹ̀ wọṣọ gidi wá bí. She would have changed. She would. She would have changed. She would. She would have changed into something else. Jòní darling. Májà àtọ̀yàwó kò lè change ẹ̀. Don't worry. Time ni with time, all my change. Ọ̀rẹ́gun ò yé mímọ́. O sọ ń sìn pé nǹkan tó wọ̀ kò bad. O tún ní with time wọ́n máa change. Kó lè dá ní ọmọ. Tó bá lọ ìwọ gan nǹkan tí mi àti ẹ̀ máa fa àwa ò ní làkẹ́. No need láti bá woman yìí fa wàhálà over what is not. Oh shit. No over what you don't have. Mo ń fi pé ká sọ pọ̀ gá mi ló bá wáyé lásán yìí. Báwo ló ṣe máa rí fi? Bákan ni ṣé màdámù rí àbí cook? Tó bá bẹ̀rẹ̀. Màwá ní madam ni. Madam finish. Àwọn náà wá ní Ẹ̀lẹ́, what is that? Madam rí, get. Madam rí. Ìwọ ló wá ń rò lọ sí gbogbo ibi tó ń rò lọ yẹn. Madam rí, madam rí. Ká ní mo sí bí nǹkan bá bá ẹ̀ lẹ́sìn. Ká ní ká ní ò sí bí tàdé tilẹ̀kùn lẹ́yìn. Ilẹ̀kùn yẹn wà àṣìṣì náà. So bó ṣe wá ń sí ká sọ pé bó ṣe wá ń so má burú ẹ̀kan náà wá bó ṣe máa ro wá náà nìyẹn. Kò lè tó yẹn. Wo kò ṣe pé ara mi ń gbóná bá kọ́ mi ò kàn. Ó ti yé mi. Báwo làwọn obìnrin wá ṣe máa ń ronú married woman for that matter kò wá òkè. Àmọ́ dáadáa lèmi rò. Tó gbé wá gan òun mi mú mọ́. Dáadáa ló fi ṣe. Dáadáa ló fi ṣe. Torí kò tó tú jeans kò tó tú gbogbo ẹ̀. Ó ní nídìí gbogbo yẹn. Ajé mi àti ẹnìkan làwọn lé. Akọ̀ṣì lọ́wọ́ bí ni. Ṣẹ́kẹ́rẹ́. Ẹ bá mú nǹkan lẹ̀.
ń dààmú náà kí wọ́n lọ lé. dàpọ̀ ènìyàn jú ìlú ọwọ́ ẹ̀ mi ò láìkẹ́ ọlọ́run kò kàn mo rí bíi pé ìyàwó létí ò kàn ọmọ ṣọmọkàn tó ń dùn mí. last week Saturday 90 tó wọ̀ jí láti àárọ̀ ló wọ̀ tú àdé òde. ó wá bínú sírù yẹn. 90 ó bínú sírù yẹn. 90 dress láti àárọ̀ irú obìnrin wo nìyẹn tó bá ti jíjù wake up wà á bọ́ tó ẹ́ pé ò tí ìwé òfẹ́ wọṣọ wà á wọ kíní wọ bọ́ńpà ìṣọ̀kà àbí kíní wọ́n wọ̀ yẹn kó wọ́n náà ṣe wo ní rántí. tó bá bí ó máa ní reason. ìjì 90 yẹn jọ ṣó transparent àbí ò transparent. ó transparent. ó dẹ̀ wá bí pé kí ló dé tó fi wọ nǹkan tó transparent látàárọ̀ ṣúlẹ̀ tẹ́dọ̀jọ́ wà nílé. alẹ́ nìkan la máa ń ṣe. alẹ́ nìkan lè máa ṣe. ó lọ́sàn. ó mọ̀ bóyá ògùn lọ́sàn yẹn ó dẹ̀ rẹ́kọ̀dù rẹ̀. yẹn lọ bá fi lọ́sàn yẹn lọ bá fi táǹfẹ́ bá fi táǹfẹ́ bí. ìta lòrùn ti ń mú èsì wà nulẹ̀. nǹkan tí ò dánú ẹ̀ jọ ọjọ́ kí wọ́n ṣe olóṣọ máa rí. báwo rí. jọ tó ijọ́ mi mo lè má sìn lé o tó bá débẹ̀ yìí sọ fún kólótì ìdásọ yẹn kò gbọ́dọ̀ tú lójú ẹ̀ o kan burúkú ni o ríkúrin lórí o ó bá rí ríkúrin lórí ọ̀rẹ́ ẹ̀ kò wá pa o. àfìgbà tí mo kà bùkù. ní o tó bá tiẹ̀ sí ilé mi ò lè wá ná. ọbẹ̀ ta kò yẹ. inú mi á dùn. sísè mo ti mọ̀ pé ìrora àwọn náà ló lọ́sàn. ó tán ṣáà tẹ̀ báyìí àwọn obìnrin òrùn lọ́sàn-án. báwo rí lára rẹ̀ níbo la pípàdé yẹn kọ́. a pàdé mọ́. a má pàdé mọ́. nítorí mo bẹ́ẹ̀ sọ. ìwọ náà gbọ́n tó sọ. ìyàwó ẹ̀rọ yìí ìrù ló máa ń ró lọ́sàn-án. dàpọ̀ máa tún mú ẹ lálẹ́ àtúnṣe à gẹ́gẹ́ ojú ilé ìyá ìwọ náà gbọ́n kan tó sọ náà ní ìrù ló máa ń ró lọ́sàn-án. mi ò mí ní ham pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ kò yẹ. ọmọ bàbá ham tó jù bẹ́ẹ̀ lọ má wàá bí lọ́sàn-án kò jù bẹ́ẹ̀ lọ. alẹ́ ni kí n máa fi wá. alẹ́ láti wọṣọ gidi náà yẹn ó ṣe gan. tó bá ti dé ni kò máa pè mí nígbà yẹn. ó bẹ́ ta kí n má ti lọ fi wrong time. ẹ̀ tí ó bẹ́ ta rẹ̀ ó ṣe gan. kò ní sí o. àmì ó ṣe ọ̀gá ọlọ́run. Doni o. Yes, please. Àbọ̀ bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ kan. Wọ́n ti lọ ní. Wọ́n ti lọ jókòó. Wọ́n gbọ́dọ̀ má lọ. Ó ṣíbìrí ẹ̀ dànù. Doni ó lọ skul náà. Ó kàwé náà. Kí ló dé? Ìyàwó lé nìyẹn náà. Báwo ló ṣe máa wọṣọ láì lọ́sàn gangan? Olóṣọ máa yà. Kó wá ká náà. Ó ṣe fún kitchen ni náà. Mi ò lóò ṣe kan kí ṣe ṣe ó lè wọ bún àwọn skirt yẹn tó máa ń dórúkún tó máa ń wà òkè blouse tó make sense kó wà pa ewu ni ro. Kò sínú ilé ni mo wà mi ò bọ́ síta ṣé bí inú ilé ni mo yìn. Bí Dàpọ̀ ṣe wà mílẹ̀ kan yẹn tó gbójú ìwà yẹn mistakenly kì í ṣá yẹn kó tẹ ẹ̀rọ yìí kó jábọ́ kí ló fẹ́ ṣe. Mi náà wà careful náà mo rú dáadáa mi ò kàn. Tí àyàn á sọ fún ẹ tó bá fẹ́ fà jábọ́ lára ẹ. Síṣò lára ẹ̀. Kò síṣò lára ẹ kúkú máa rìn òhun nílé gbà yẹn kó wọn pátá nìkan kó ní kò sí tó fẹ́ wù ẹ́. Táwa nìkan bá wà nílé kò sí nǹkan tó máa ní kí n má wọ pátá but jẹ́ ká tẹ ìwà àṣìṣe kí ló ṣẹlẹ̀ nínú òru tí mo. Kò wá pa kò pọ́n ilé bí ìyàwó lé olóṣọ rorò máa yà throughout ká ló ẹ̀ṣẹ̀ jeans àní àwọn ẹ̀ṣẹ̀ jí ojí o lọ o dẹ̀ lọ bedroom nìyẹn o fresh up o jáde ò lè wọ́ mọ́ láti àárọ̀ ó wọ láti àárọ̀ títí ó tún á fi sáàbọ̀ rẹ̀ mi n kò wá pa náà mi ò láìkẹ́ ìwọ náà dìde. Ṣé mo wá dàbí. Ó dàbí pé o lọ skul pé wọ́n mú ìyàwó fún wa látàbúlé bó ṣe rí gangan nìyẹn o kọ green mo rí blue light blue mo dark blue mo yellow. Inú ilé ni mo wà náà. Inú ilé ò mí pé kó má wà presentable. Ìjókòó argument mi nìyẹn that you are inside doesn't mean pé o lè wà be presentable a lè predict àlejò tó máa wá ǹjẹ́ o mọ̀ pé Dàpọ̀ máa bí lè ní. Mi ti ẹ̀wọ̀n ọkàn gbóhùn wọn láti. That is it àwọn ọ̀rẹ́ mi tó máa bí pọ̀ oríṣiríṣi ẹlẹ́mìí business ló gbé wá àwọn àṣẹ mi kò gbélé gbé àwọn náà rè àwọn máa sáré gbìtìgbì já lọ mo ò láìkẹ́ Ọlọ́run lọ change bẹ́ẹ̀ lọ́wọ́ kan tí ọkọ lọ change náà kiri ẹ̀ kó padà wá. wọ́n ti lè pọ́ṣẹ́ kó má lè pọ́ṣẹ́ Ọlọ́run nílára mi. Ẹ má bínú jàre kó má dà pé bóyá mò ń ṣe lára ni àbí pé bóyá ara mi ń gbóná mi ò gbóná nǹkan ìní èèyàn ọkàn yẹn gbọ́dọ̀ wà ń bẹ̀ ẹgbọ́n nǹkan tí Dàpọ̀ ń sọ Dàpọ̀ ní ẹ tó bá jábọ́
òun á kàn rí lẹ́ẹ̀kan agbójúkù ń bẹ̀ ṣé téèyàn bá rí lẹ́ẹ̀kan ṣe kò ní 6 memory ẹ̀ ó ti mọ sáìzì kíní ìyàwó mi àyẹ̀lá wà lórí ẹ̀ èmi ò kọ́ láìkí ẹ̀ ní wo bó ṣe rí òwòṣọ gidi ó dàbí kíní èmi dẹ̀ rí akọ́pọ̀ ń gbòòrò ìyàwó lé àwọṣọ gidi o pẹ́pẹ́ sí ẹ̀wà ńlẹ̀ wọ kíchìn ẹ̀kọ́ mímì kẹ́ bá lè wọ bẹ́ẹ̀ sí ẹ̀wọ́ jíǹsì mi gbàgbé kan bẹ́ẹ̀ wọ bọ́ńbà báyìí gan orí gan atú ṣáàmù ìyá tó ayé ṣọwọ́ kan méjì ẹ̀ róró tí ẹ wà pílìn wà ṣé ẹ ti wọ̀ tán. má pa mí o ìyàwó nílé má pa mí o ìyàwó àsìkò ìrìn gbèrègbèrè tómi nìyí kò má tẹ́mi lọ́rùn o ìrìn gbèrègbèrè tómi nìyí kò má tẹ́mi lọ́rùn o omi dán. And when I ask you where you at, you keep on calling crazy places, telling you what's on my mind. You keep on making funny faces. Don't seem to realize how much your actions hurt me. Hey, baby. Baby. We used to talk about things that hurt us. Now all you talk about is money. Ain't that funny, baby? I know you wanna be free. I know you wanna fly. Please don't let me stop. I guess it's goodbye. Papa mio, ìyàwó nílé. Papa mio, ìyàwó àsìkò. Ìrìn gbèrègbèrè tómi nìyí kò má tẹ́mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tómi nìyí kò má tẹ́mi lọ́rùn o. Omi dán. Baby, this your scope is day too much. Just dey scope me left, right, and center. You won't keep person. Wọ́n rí ẹ ní Sókótó, wọ́n rí ẹ ní Kàlàbá, wọ́n rí ẹ lóyìnbó, wọ́n rí ẹ lágége. Ìrìn gbèrègbèrè tómi nìyí kò má tẹ́mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tómi nìyí kò má tẹ́mi lọ́rùn o. Omi dán waka every day, so hustle for the pay. Now when people say go slow, you said which way now?